A kí yín púpọ̀. Ẹ káàbọ̀ sí yàrá karùn-ún. Ẹ gbìyànjú kí ẹ ka gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yìí kí ẹ tó tẹ̀síwájú. Ẹ káàbọ̀. Gbogbo àwọn akẹ́kọ̀ọ́, iṣẹ́ yàrá ẹ̀kọ́ karùn-ún A àti B 5A and 5A and B òun ni a fẹ́ ṣe. Tí ẹ bá wo àwọn àwòrán tí ó wà lójú àwòrán yìí, ẹ máa rí pé àwọn iṣẹ́ tí ẹ ti ṣe kọjá ni. Àwọn ilé wọ̀nyí ẹ mú wọn kẹ́ ṣe wọ́n. Ẹ pause fídíò yìí kẹ́ wò kẹ́ ṣe. Àwọn ilé wọ̀nyí kẹ́ kà wọ́n. Èyí tó tẹ̀lé náà ẹ máa ṣe èyí tó tẹ̀lé náà. Kẹ́ pause fóònù yín kí ẹ wò kí ẹ ṣe sínú ìwé yín. Èyí ò ń ṣe ara iṣẹ́ tí a fẹ́ gbé fún yín o. Iṣẹ́ A tí 5A tí a fẹ́ gbé fún yín, òun ni àwòrán ẹ̀ ni ó fẹ́ tẹ̀lé àwòrán yìí nísìnyí. Ohun tí ẹ ṣe ni pé a kọ̀wé sí ara wa. Táyé á kọ̀wé sí Kẹ́hìndé, Kẹ́hìndé á kọ̀wé sí Táyé. Ìwé tí Táyé bá kọ sí Kẹ́hìndé, Kẹ́hìndé á kà á sọ àléébù tó wà nínú ìwé yẹn. Èyí tí Kẹ́hìndé náà bá dẹ̀ kọ, tí Táyé náà bá kọ, tí Kẹ́hìndé bá kọ, Táyé á kà á sọ àléébù tí ó wà ní ibẹ̀. Lẹ́yìn yẹn, tí Kẹ́hìndé bá ní sùúrù títí tí Táyé ò kọ, Kẹ́hìndé ló máa wá kọ sí Táyé. A wá yí padà sí ìsàlẹ̀ sí òkè. Àmọ́ bí nọ́mbà yẹn ṣe wà pé tẹ̀léra wọn lẹ́yìn fẹ́ múra yín ní méjì méjì fi kọ ìwé yìí. Ẹni tó bá kẹ́yìn, ìyẹn ni ìdògbé, kò wá ní ẹni tó fẹ́ kọ̀wé sí, òun máa kọ̀wé sí olùkọ́. Tó bá kọ̀wé sí olùkọ́, olùkọ́ máa ṣe bẹ́ẹ̀ padà fún un. Ìyẹn ni pé tí ó bá lé ọyọ̀ kan tí ẹ lè múra yín ní méjì méjì. Iṣẹ́ 5A parí síbẹ̀, iṣẹ́ 5B lélẹ́yìí. Bó ṣe wà nínú àwòrán yẹn gangan lẹ́yìn fẹ́ ṣe tí ẹ máa ya fídíò. Tẹ́ máa ní káwọn èèyàn ṣe fídíò ìṣẹ́jú kan fún yín. Inú ìṣẹ́jú kan náà lẹ ti fẹ́ sọ̀rọ̀ fún àwọn ìjọba. Ẹ mú ìwé funfun odidi kan àbí kẹ́ mú ìwé odidi kan tó lè gba gbogbo iṣẹ́ tí ó wà ní tí ẹ ń wò yìí. Ojú kan lẹ gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ sí. Wọ́n á máa ṣe fídíò, short video fún yín gẹ́gẹ́ bí àwọn èyí tí ẹ fẹ́ wò yìí tí àwọn aṣíwájú ti ṣe tẹ́yìn náà máa ṣe ti yín. Ẹ wo bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní kọ́. Ẹ máa rí pé wọ́n ń kọ ohun tí ó yẹ kí wọ́n kọ. Wọ́n dẹ̀ ṣe ohun tó yẹ kí wọ́n ṣe sójú ìwé kan. Bọ́n ṣe ń ṣe iná lẹ́yìn náà ṣe máa ṣe tẹ́ máa ya fídíò yín tí ẹ máa sọ̀rọ̀ díẹ̀ fi bá àwọn ìjọba sọ̀rọ̀, fi bá àwọn èèyàn sọ̀rọ̀ pé kí wọ́n gba alifábẹ́ẹ̀tì wọlé. Ẹ máa sign, ẹ máa kọ orúkọ yín sí bó ṣe yẹ kẹ́kọ́. Kíníyàn iṣẹ́ yóò kọ́ ọmọdé kò kọ àgbàlagbà. Tẹ́ bá wo àwọn ọmọ tó ń kọ̀wé yìí, ẹ wo bó ṣe gbé gègé ìwé ẹ̀ lókè. Ẹ máa rí pé ó kún lókè. Nígbà tí wọ́n fẹ́ kọ ìwé, ẹ máa rí pé ó kọ wá sí ọwọ́ ìsàlẹ̀. Orúkọ mi ni Kóredé, ọmọ ọdún 9 ni mí. Mò ń bẹ àwọn ìjọba kó wá bá wa ṣe so ká máa kọ Aebajiogbe ní ilé ìwé torí ó rọrùn fún wa ju. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ń bá yín sọ lọ, ẹ máa rí pé kò kọ ọmọdé kò kọ àgbàlagbà. Ẹ bá rí ẹni tó ń kọ̀wé yìí pé bàbá àgbàlagbà ni ẹni tó ń kọ̀wé yìí jẹ́ kì í ṣe ọmọdé. Ẹni tó kọ kọjá ọmọdé ni òun. Ká tó wá wo èyí tí ọmọdé yìí náà ń kọ. Ọmọ ọdún 9 ló kọ̀wé kọjá, ọmọ ọdún 11 àbí 12 ló ń kọ̀wé yìí. Ẹ rí gbogbo ẹ̀ ṣe dúró bóyá kún sókè. Ó wá fi àlàfo kan lẹ̀ síbẹ̀. Màá tẹ́ fẹ́ kọ̀wé, ẹ rí pé ó kọ sí inú ihò kan yẹn náà, àmọ́ ó mú wálẹ̀ díẹ̀. Ní kọ ìwé kó máa kọ òkè kan ra wọn torí pé kí ìwé yín lè bá rí àlàáfíà nínú kíkọ, kó lè bá dùn wò, kó lè bá dùn kà. Ẹ rí bóyá gbé sórí ìlà yẹn, ẹ yẹ kí a tún wò lẹ́ẹ̀kan sí. Ẹ rí bó ṣe gbé sí orí ìlà yẹn nísàlẹ̀ tí kò kan òkè bíi ti èyí tó kọ lókè lọ́hùn tó kọ alifábẹ́ẹ̀tì yẹn ní kọ̀ọ̀kan. Tẹ́ bá ṣe bẹ́ẹ̀, ẹ ó rí pé ìṣọwọ́ kọ̀wé yín ò ní gúnrégé. Á lẹ̀ mọ́ra wọn lókè, lẹ̀ mọ́ra wọn nílẹ̀. Ẹ láti fi àyè díẹ̀ lẹ̀ fún kí ẹ lè fi kọ̀wé láti ibìkan sí ibìkan. Ẹ gbọ́ ohun tí ọmọ wa yìí sọ. Ó máa ń dùn tí bá ti ń kọ alifábẹ́ẹ̀tì Oduduwa nítorí ó rọrùn fún mi ju tàwọn òyìnbó lọ. Bí ẹ̀yin náà ṣe máa ṣe fídíò yín tẹ́ máa fi ránṣẹ́ nìyẹn. Ibi tí iṣẹ́ kejì ṣe parí sí nìyẹn. Lẹ́yìn yẹn, tẹ́ bá ti fi iṣẹ́ yín ránṣẹ́, ẹ̀yin náà wá gba ìwé ẹ̀rí gẹ́gẹ́ bí àwọn ará aṣíwájú ṣe gba ìwé ẹ̀rí tí ẹ ń wò nínú fídíò yìí. Ní èyí tá ṣe ní Obafemi Awolowo University ní ọdún tó kọjá ní 2022. Èyí tá fẹ́ tó ń bọ̀ yìí, a fẹ́ ṣe ní ilẹ̀ olómìnira Benin ní 2023. Ara ti fẹ́ ṣe ní University Abomey. Tí ẹ bá wò, ẹ máa rí pé àwọn tó ń gba ìwé ẹ̀rí, ẹ máa rí pé àwọn kan wọ́n wọ aṣọ graduation gown, wọ́n dé fìlà. Àwọn kan wọ gown wọn tiẹ̀ dé fìlà. Wọ́n kàn gba
ìwé ẹ̀rí àti ìgbárùn nìkan ni. Ọ̀tọ̀ ni owó pé o fẹ́ gba ìwé ẹ̀rí nìkan, ọ̀tọ̀ ni owó pé o fẹ́ gba ìgbárùn sí. Ẹni bá ń gba ìgbárùn yẹn pé tó wá yẹn sí ìgbárùn àti ìwé ẹ̀rí nìkan ló gbà. Ẹni tó kọ́kọ́ wá òun gba ẹ máa rí pé ó wọṣọ graduation gown, ó dẹ̀ tún dé fìlà. Eléyìí ò tẹ̀ wulẹ̀ dé fìlà kankan rárá, ó kàn gba ìwé ẹ̀rí àti graduation gown. Àwọn gba ìwé ẹ̀rí àti ìgbárùn nìkan ni. Ìyẹn ni pé ẹni tí ò bá ní owó láti ra graduation gown kò ní ṣòro, ó máa gba ìwé ẹ̀rí. Ẹni tí ò bá ní owó láti ra ìgbárùn náà gbapà, ó lè wá gba ìwé ẹ̀rí nìkan. Ẹni tó bá ní owó láti ra gown yẹn rí bí wọ́n ṣe wọ̀ ọ́, ó máa rà á gbé nǹkan lọlé. Ẹni tó bá fẹ́ ya náà wọ́n lè ya fìlà nìkan ni a kì í yá, àti kì í yá ìgbárùn, ó máa rà á ni fún ẹ̀kọ́ wa. Ẹ̀kọ́ yìí tẹ́ bá rí máa rí pé bẹ́ẹ̀ kọ́ láti bẹ̀rẹ̀ dópin ọ̀fẹ́ ni ẹ̀kọ́, ìwọ̀nba ìnáwó tó wà ń bẹ̀ ni. Lẹ́yìn yẹn pé gbogbo yín jáde ẹtúyàyà ẹ wá síbi tá a ti fẹ́ gba ìwé ẹ̀rí. Ìrànlọ́wọ́ ńlá lẹ ṣe fún Oduduwa, nítorí pé ẹ̀yin tí ẹ ń gba ìwé ẹ̀rí tẹ́ bá wọ ẹ máa rí pé ìjọba wa ò tí ì gbà wọlé ká máa kọ nílé ìwé. Tó bá di ìgbà tí ìjọba ti gbà wọlé ká máa kọ nílé ìwé, ẹ̀yin ti di ìtàn fún ilẹ̀ káàrọ̀ oòjíire pé ẹ̀yin ni àwọn àwòrán tó wà lókè yẹn, àwọn tó gba ìwé ẹ̀rí kọjá nìyẹn. Ẹ máa rí pé Mayor of Porto-Novo àti Commissioner for Coulter and Tourism ti ìpínlẹ̀ Ọ̀ṣun ló fún wọn ní ìwé ẹ̀rí. Certificate wà ní pé a ní ilé ìwé tí ó wà register lábẹ́ ìjọba Nàìjíríà. Àṣírí àwọn èèyàn náà ń sọ̀rọ̀ ìrere nípa Aebajiogbe. A tún máa ń ṣe excursion ní sí ààfin Ọ̀ràngún-Ìlá. Excursion tí a ń ṣe, a máa ń lọ sáwọn bíi ìtàn oríṣiríṣi. Àwọn ti Nàìjíríà tí a lọ ní, a lọ wo ìtàn nípa àwọn ọmọ Oduduwa. Torí a gbọ́ pé àwọn ọmọ Oduduwa pé 9 ni wọ́n, ọmọ àkọ́bí jẹ́ 7. La fi lọ wá ìtàn yẹn, lọ gba ìtàn lọ́dọ̀ kábíyèsí Ọ̀ràngún-Ìlá, wọ́n dẹ̀ sọ fún lẹ́kùnrẹ́rẹ́. Ẹ máa rí àwọn fídíò ẹ̀ nínú àwọn YouTube channel wa. Ẹ máa rí àwọn tí ẹ ń wò yìí pé breaking news yìí pé gbogbo wa la mọ̀ ìlú Ìdànrè tí wọ́n ti sọ pé adìẹ kọ̀wé òyìnbó kàtì láti gbọ́ bí ọdún thousands of years, ọdún thousand rẹpẹtẹ. Ẹ máa rí pé wọ́n kọ́ síbẹ̀, kò sẹ́ni tó kárí, Aebajiogbe náà fi kọ́. Ìyẹn ni ó fi hàn pé alphabet ti wà kí ilẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní fẹ̀ káwọn òyìnbó gan tó dé. Ilẹ̀ olómìnira Benin láti fẹ́ ṣe gba ìwé ẹ̀rí tá a fẹ́ gbà lọ́tẹ̀ yìí. Ilẹ̀ olómìnira Benin láti fẹ́ lọ sí excursion. A máa lọ sí àwọn ìlú kan, ìlú Àjàṣẹ́lé, Porto-Novo tí ẹ rí àwòrán ẹ̀ yìí. A máa lọ bẹ̀, a máa rí àwọn ìtàn tó wà ń bẹ̀. Ẹ máa rí bí wọ́n ti rìyàn mọ́lẹ̀ lóòyẹ̀. Mọ́ṣáláṣí àkọ́kọ́ táwọn kìíní kọ́ àti mọ́ṣáláṣí kìíní tó kọ́, gbogbo nǹkan oríṣiríṣi tí àwọn òyìnbó ṣe sí ibẹ̀ yẹn tí wọ́n fi là wá lójú, wọ́n fi di ojú wa tàbí bóyá wọ́n là wá lójú ni. Gbogbo ẹ̀ ni a máa ní oore ọ̀fẹ́ láti rí ní ìlú Àjàṣẹ́lé. Tá bá kò ní ìlú Àjàṣẹ́lé, a máa lọ sí ìlú Igbálẹ̀ ní ẹ̀ ń wo àwòrán yẹn sàlẹ̀ yẹn, a máa débẹ̀ níkẹyìn. Àwọn ìròyìn tó ti gbé ọ̀rọ̀ Aebajiogbe ní 2017, ìgbà tí gómìnà Arẹ́gbẹ́ṣọlá jẹ́ gómìnà tí kò ti di Minister of Interior tó wà ní gómìnà, ipa tó ń sà òun lẹ ti rí kọjá yẹn. Tẹ́ bá pọ̀ sẹ̀ ẹ máa rí wò. So ìwé ẹ̀rí wa, excursion wa ní lọ́tẹ̀ yìí, ìlú tí a wà yìí, ìlú Ouidah nìyẹn. Tá bá ti ṣe ti Porto-Novo tán, a wá sí Ouidah, a ti mú ìwé wá fún wọn nínú ìjọba Ouidah, a ti bá wọn sọ̀rọ̀ nínú ibẹ̀. Wọ́n dẹ̀ ti inú wọn dùn nípa àwọn àgbàlejò wa. Ìyẹn ni pé Mayor ti Ouidah. Lẹ́yìn yẹn a lọ sí ààfin Oníkòyí Ouidah. Lẹ́yìn ìgbà tí a kúrò láàfin Oníkòyí Ouidah, a lọ sí point of no return. Gbogbo àwọn kinní wọ̀nyí ni ẹ máa ní ìrọ̀ ọ̀fẹ́ láti rí tí ẹ bá ti wá sí excursion. Bá ṣe ń lọ yìí sí ààfin Oníkòyí Ouidah là ń lọ. Tẹ́ bá wò ẹ máa rí pé nínú ìtàn ilẹ̀ Yorùbá, Oníkòyí wà lọ́tùn, Oníkòyí wà lósì, ó wà l'Ékòó, ó wà l'Ọ́yọ́, ó wà l'Ọ́ṣun, ó wà ní gbogbo ẹ̀. A mọ̀ nínú ìtàn pé ààfin Oníkòyí la wà yìí o. Oníkòyí 13 la ní ní gbogbo ilẹ̀ káàrọ̀ oòjíire. 2 wà ní Republic of Benin, àwọn tó kù fọ́nká sí àwọn òru tó kù. Ẹ yẹ ká wọlé sí ààfin kábíyèsí Oníkòyí ti ìlú Ouidah níbi tí wọ́n ti kó àwọn òru lọ sí point of no return. Ẹ yẹ ká gbọ́ ọ̀rọ̀ láti ẹnu bàbá kábíyèsí. Bẹ́ẹ̀ni, mo wá láti wá sọ ọ̀rọ̀ alphabet Oduduwa. Alphabet Oduduwa, èyí tí Oduduwa máa ń lò nígbà ayé tiẹ̀, alphabet máa ń lò nígbà ayé ẹ̀, òun ni. So a dẹ̀ ti ń kọ́ àwọn èèyàn káàkiri. So àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa gbogbo wọn fẹ́ lọ fún excursion. A dẹ̀ fẹ́ fún wọn ní ìwé ẹ̀rí ní University Abomey ní oṣù kẹjọ. Tá bá fún wọn ní ìwé ẹ̀rí tán, Ouidah ń bọ̀.
láti wá wo àwọn nǹkan àṣà ìbílẹ̀ tí ó wà ní ibí. Lẹ́yìn tá a bá kúrò níbí tán, a lọ sí Grand-Popo, a lọ sí Abomey níbi tán ti fi orí àwọn èèyàn fi ṣe bíríkì, wọ́n fi ẹ̀jẹ̀ wọn fi mọ amọ̀ fi kọ́ ilé. Àwọn àga tí orí èèyàn wà lábẹ́ ẹ̀, ọba tán gbé lọ, àwọn ìtàn wọ̀nyẹn la fẹ́ lọ ọ̀hún fún. Tí wọ́n ṣe àwọn nítorí àwọn ìtàn yẹn ni kò ní ìpá ń lọ sí àwọn ibẹ̀ yẹn, but nítorí àwọn ìtàn wọ̀nyẹn à á lọ ibẹ̀ yẹn, à á lọ Jàsà, à á lọ Ṣábẹ, Kétu, à á ṣẹ̀ wá padà sí Porto-Novo, à á fi lọ sí Igbó Alálẹ̀ níbi tí a ti rí alphabet yìí. Ìrìn tí àwọn ọmọ ilé-ìwé wa fẹ́ rìn nìyẹn. A ti fún Mayor yín ní ìwé, a ti fún Mayor wa fẹ́ yín náà pé tá a bá wá jọ ìwé náà, a ti fún ní ìwé wípé à ń bọ̀ wá bá lálejò. A ti fún Mayor Ouidah ní ìwé pé à ń bọ̀ wá bá lálejò, a sì tún pè sí ohun tí a fẹ́ ṣe. So nísìnyí ti ilẹ̀ yìí, ohun tí a wá fẹ́ bí tí mo fẹ́ kí gbogbo ayé gbọ́ sí ni pé ìlú Ouidah yìí, báwo ni Yorùbá ṣe jẹ́ ìlú yìí? Ṣé Yorùbá ló kọ́kọ́ dé ìlú yìí ni àbí àwọn kan wá bá Yorùbá ìlú yìí? Ìyẹn ni ìbéèrè àkọ́kọ́ tí mo ní ká wá béèrè káwọn èèyàn lè bá mọ̀ nípa ìlú yìí dáadáa. Kó tó di pé ọ̀rọ̀ ẹrú àṣẹrú dé, ṣé kó tó dìgbà yẹn ni Yorùbá ti wà ń gbé ni àbí lẹ́yìn ìgbà yẹn? Àwọn ìbéèrè bẹ́ẹ̀ ni wọ́n ní kí n béèrè. Ìlú yìí, Bẹ́ẹ̀ ni. ìdá mẹ́ta ìlú yìí Yorùbá ni. Ìdá mẹ́ta ìlú yìí Yorùbá ni, ìdá kan tó kù nínú mẹ́rin àbí? Yorùbá pọ̀ ní ìlú yìí. Yorùbá pọ̀. Tá bá dá sí mẹ́rin, ìdá mẹ́ta ó jẹ́ ti Yorùbá, ọyọ kan tó kù ní àwọn ọ̀rọ̀ tó kù pín. Olúwa a dúpẹ́. Ṣùgbọ́n àléébù kan wà. Àléébù òkè, àléébù yẹn ni. Àléébù tó wà ní pé Yorùbá ni wọ́n ní ìran wọn. Ní ìran wọn, òkè. Ṣùgbọ́n ègùn ni wọ́n ń fọ̀. Ègùn ni wọ́n ń sọ. Bí ó ṣe ṣẹlẹ̀ ní Grand-Popo lọ́dún ọ̀dọ̀ wọn lọ́hùn-ún tí wọn ò sọ Yorùbá mọ́. Àmọ́ Yorùbá dé bẹ́ẹ̀ ṣì wà ń bì, Yorùbá lẹ̀ ń sọ yìí kábíyèsí. Bẹ́ẹ̀ni. Àmọ́ àwọn tó ń sọ orí yín tí yín yóò pọ̀ mọ́. Ìyàwó náà sọ Yorùbá, ẹ̀yin náà sọ Yorùbá. Àwọn tí ń sọ Yorùbá ní ìlú wọn pọ̀. Ṣùgbọ́n ní ìran wọn Yorùbá ni wọ́n. Ọlọ́run tó ń lọ́ba. Ẹ bá ṣàkíyèsí ẹ̀rí pé wọ́n ń ṣe eégún. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe eégún, bẹ́ẹ̀ ni. Wọ́n ń ṣe orò. Gẹ̀lẹ̀dẹ́ náà tún ń ṣe gẹ̀lẹ̀dẹ́. Wọ́n tún ń ṣe gẹ̀lẹ̀dẹ́ ní ìlú yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nísìnyí Yorùbá ni wọ́n. Yorùbá ni wọ́n. Yorùbá náà ni wọ́n. Ìyẹn ni pé Yorùbá ti wà nílẹ̀ yìí kó tó di pé àwọn òyìnbó bẹ̀rẹ̀ sí ní kó ẹrú lọ láti ibí. Èyí báyìí ni a gbọ́ pé jẹ́ point of no return fún gbogbo ẹrú tó bá kó láti ilẹ̀ Yorùbá. Ṣé àwọn ẹrú tó bá kó láti ilẹ̀ Yorùbá yìí tó bá kó wọn débí, ṣé nínú wọn máa ń ṣẹ́kù ni àbí ẹ̀rọ àkọ́lọ́ ṣé àwọn òwò ẹrú Yorùbá ti wà ń bí kí òwò ẹrú tó bẹ̀rẹ̀? Oko ẹrú tí wọ́n ṣe yẹn kìkì Yorùbá ni wọ́n kó. Kìkì Yorùbá ni wọ́n kó? Ṣẹ́gbọ́ o, wọ́n ní ẹrú tó ń kó Yorùbá ni wọ́n kó. Yorùbá ni wọ́n kó. Àwọn èèbù wọn kóra wọn fún wọn. Yorùbá nìkan ni wọ́n kó fún wọn. Yorùbá tó wà nínú yìí àti àwọn ọmọ akẹ́ ló ń kó lọ. Ìyẹn ni pé Yorùbá ẹ ti wà ń bí kó tó bẹ̀rẹ̀ òwò ẹrú yẹn kó tó di pé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kó ibí. Àti wà ń bí. Yorùbá ti wà ń bí. Káwọn òyìnbó tó bẹ̀rẹ̀ òwò tí wọ́n ṣe tí wọ́n fi kó gbogbo ẹrú gba bí lọ pátápátá. Ọlọ́run ta fẹ́ mọ̀ náà nìyẹn. Ìjà lè mọ àlè tí Yorùbá ti wà ń bí. Ìjà lè mọ ọdún tí Yorùbá ti wà ń bí sẹ́yìn. Ó dàbí àyà kẹ́sìn àṣẹ ti wà láṣẹ láti ní kásà ní 14 kìíní kan láti wà láṣẹ. Ní báyìí àti gba ọ̀rọ̀ yìí ti wà ń bí ní Yorùbá ti wà ń bí. Àní ìwò ṣé ní kásà àbí ní sẹ́ńsà àbí ní sísà.
wọ́n ti wà ní kí oko ẹrú ti tó bẹ̀rẹ̀ ẹ pé nǹkan bíi mìíkásà ilé ló máa jẹ́ nìyẹn àsìkò mìíkásà ti àwọn Oníkòyí tẹ̀rẹ̀ àṣẹ àsìkò yẹn náà ni ti ẹ̀yìn náà ń bì àbí ṣé mo ṣì gbọ́ ká lè sọ bẹ́ẹ̀ so bàbá ẹ fún àwọn ọmọ wa ní ẹ fún àwọn èèyàn wa ní àmọ̀ràn àwọn ìfẹ́ yìí ní àmọ̀ràn nípa èdè wa sísọ ṣé èdè wa sísọ ṣé ká kí á mú ní òkúnkúndùn ni àbí ká máa sọ èdè àwọn òyìnbó àbédè míì àwọn àtẹjọ Yorùbá kí ló yẹ ká máa ṣe nípa èdè wa. Yorùbá ní tipẹ́tipẹ́ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n fọ Yorùbá gidi gan. Gba wọn yá wọn á kásẹ̀ ńlẹ̀. Wọ́n á kásẹ̀ ńlẹ̀. Èdè Yorùbá wọ́n á kásẹ̀ ńlẹ̀. Àmọ́ ìran Yorùbá ó pọ̀ èdè wa ń kásẹ̀ ńlẹ̀ pẹ̀lú nǹkan tuntun tá a gbélé yìí alifábẹ́ẹ̀tì tí a gbélé tó jẹ́ ti Oduduwa yìí tí a bá ń kọ́ yẹn ìyẹn máa ràn wá lọ́wọ́ fi dá èdè wa padà. Bẹ́ẹ̀ fún ẹni tí ò mọ̀ a lè sọ pé ìlú Ìdá ìlú Ègùn fẹ́ni tí ò mọ̀ ìlú Ìdá ìlú Yorùbá ni. Níbí ní ti ìran Yorùbá ilé Oníkòyí ó tó 30. Ilé Oníkòyí níbi ó tó 30 ní ìlú Ìdá ní tó jẹ́ ilé tí kì í ṣe ilé kíkọ́ wẹ́wẹ́ láti ìdílé ó tó 30. Àwọn ìran míì ti Yorùbá wọ́n tún wà níbí Oníkòyí kankan lẹ́yìn Oníkòyí àwọn olótú wà níbí. Àrẹ̀sà àwọn ọmọ Àrẹ̀sà wà níbí. Ẹ̀ṣọ́ wà Àrẹ̀sà wà àti Ìgbẹ́tì àwọn ọmọ Ìgbẹ́tì wà níbí àti Olúgbọ́n náà tún wà níbí. Ẹ máa gbọ́ kábíyèsí Olúgbọ́n wọn náà ọmọ Olúgbọ́n wà níbí o ọmọ Àrẹ̀sà wà níbí o. Ó yá ṣé ọmọ Ìjẹ̀ṣà ò sí níṣà Ìjẹ̀ṣà ọmọ Ìjẹ̀ṣà ló pọ̀ jù àwọn ọmọ wàbòkú tún pọ̀ níbí àwọn ọmọ alára náà máa wà níbí nìyẹn o. Àti ọmọ Ògún náà tún pọ̀ níbí. Ìjìgbójó wà níbí kò sí ìran tí ò sí ní ti Yorùbá ìran Yorùbá ó pọ̀ gan. Ìjẹ́ ìlú yìí ti jagun kan rí ìjẹ́ ogun wọ̀ ní àbí ìlú yìí kó gbogbo nìkan rí ìjẹ́sẹ̀lẹ̀ ogun. Ìrí ọ̀gbun wọ̀ bí rí àwọn ọlọ́kọ̀ọ́gun wá bí àwọn ọlọ́kọ̀ọ́gun wá bí oko ẹrú náà fi kógun wá bí ó ti yé mi oko náà fi kógun wá bí. Ẹ ṣeun bàbá mi ẹ ti gbìyànjú fún wa ẹ ṣe àdúrà díẹ̀ fáwọn èèyàn wa tó wò ó àdúrà ní ihò dẹ̀ àwọn tó wò yìí àṣẹ o wọn náà dá fún yín àṣẹ o. Kó ṣàdúrà kí ká wà pọ̀. Bẹ́ẹ̀ ni ìfẹ́ bàbá ṣàdúrà pé kí ìfẹ́ ó wà láàárín wa kí a fi wà pọ̀. Àdúrà tí mo fẹ́ ṣe tó pọ́n ní pé èdè Yorùbá gbọ́dọ̀ parun kó gbogbo pátápátá dípò tí kí wọ́n máa fọ Ègùn kó máa fọ Yorùbá. Ìyá wa ti ṣe àdéhùn fún wa pé àwọn náà ti ń kọ́ èdè yìí wọ́n ti wà ní yàrá karùn-ún wọ́n ti fẹ́ kọ́ èdè yìí tán àwọn náà wà lára wọn tó máa gba certificate ìyá ọba so wọ́n ti ṣèlérí pé táwọn bá ti ṣe tán àwọn fẹ́ dá ilé ẹ̀kọ́ Aebajiogbe alphabet Oduduwa àwọn fẹ́ dálẹ̀ wọ́n tún máa kọ́ Ifá wọ́n náà ti ṣe ibẹ̀ àwọn ti fẹ́ẹ̀sì bẹ̀rẹ̀ àwọn. Wọ́n ṣàgbára wọn síwé Yorùbá wọn wá kọ kò wá gbé mi. gbogbo yín lẹ́tọ̀ yẹn máa gbé yín. Kábíyèsí fúnra wọn láti ilẹ̀ ṣíṣà ni wọ́n
wọ́n máa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ nílé ìwé tí wọ́n fi gba wọ́n wà ní àwọn dàrẹ́tọ̀ àwọn mínísítà tí wọ́n wà ní ìlú wa lẹ́nu. Wọ́n sì ti wà nù ìsinmi nísìnyí ó ti bí 30 ọdún lọ o. Wọ́n ti wà ní ìsinmi pé wọ́n gba retirement tí wọ́n kọ́ àwọn èèyàn nílé ìwé mọ́. Nígbà tí wọ́n sì wà bí wọ́n ti ṣe wà wọ́n rí pé agbára tó kù táwọn tún lè ṣiṣẹ́ míì. Gbogbo wa ta wà nínú ààfin wọn wọ́n á kó wa jọ pé èdè Yorùbá yìí a gbọ́dọ̀ kọ́. Àwọn náà ní ṣíṣe àwa náà máa ń dúró lórí tableau ìmọ̀bẹ̀ tí wọ́n gbé blackboard wọ́n máa ń kọ́ wa ní Yorùbá yìí. Wọ́n á jẹ́ pé pípọ̀ wa ta wà nínú ààfin yẹn a jẹ́ ìran Yorùbá a sì gbọ́ èdè pípọ̀ wọn ò gbédè. Àwa díẹ̀ tá a gbọ́ ìmọ̀ọ́ba tá a lè mọ bá wọn fọ̀ àwa la wà pẹ̀lú wọn títí fi dè ní. Ibẹ̀ la ṣe bí kábíyèsí ló jẹ́ ká fi mẹ̀yìn. Bẹ́ẹ̀ ni kí kábíyèsí àrèmọ́ra. Òun nìní. Gbà tí mo gbọ́ pé ẹ fẹ́ ṣe kínní làbá sí ohun tá a ṣe tì lọ́dọ̀ wa ní ó yẹ ká tún gbé ká fi alphabet Aebajiogbe yìí ká fi gbé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So kábíyèsí ẹ ṣé gan o. Àwọn ọgbọ́n tí a máa dá sí ẹ ṣeun ìyá wa. Kábíyèsí ẹ ṣé o adúpẹ́ lọ́wọ́ yín. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu kábíyèsí yẹn nípa bí èdè ṣe ń lọ ní ilẹ̀ káàárọ̀ oòjíire tá a bá ṣọ́ra ní Nàìjíríà náà nílẹ̀ Yorùbá ní Ifẹ̀ ní gbogbo ẹ̀ èdè á máa lọ. Àwọn ọmọ wa tí wọ́n ń sọ èdè òyìnbó fáwọn ọmọ wọn nísìnyí tí wọ́n sọ Yorùbá fún wọn tó bá yá ṣe mọ̀ pé wọn ò ní lè sọ Yorùbá mọ́ àwọn náà ní lè sọ Yorùbá fáwọn ọmọ wọn mọ́ òyìnbó náà máa sọ. Ibi tá a wà yìí ni point of no return tí a ní pé ẹ̀yin tẹ́ fẹ́ wá excursion máa wá ẹ máa rí pé àbáwọlé òun náà ń túnṣe ìjọba ń tún àwọn ibẹ̀ yẹn ṣe lọ́wọ́. Gbogbo ilé tẹ́rí tó wà nínú ilẹ̀ yìí wòkun rẹ̀ ń wò ránṣẹ́ yẹn kí ló ṣẹlẹ̀ nínú ṣé àwọn èèyàn náà gbẹ́ kòtò yìí ní nígbà yẹn ni kí ló ṣẹlẹ̀ gbogbo ẹ̀ lẹ́ máa ní ìrọ̀fẹ́ láti mọ̀ tí ẹ bá ti wá fún excursion. Okun tẹ́ ń wò yẹn náà ni ibi tí wọ́n bá ti gbé àwọn ẹrú yẹn àwọn ibi tí àwọn ẹrú bá ti kúrò láti bíbá yìí tó ti wọnú ọkọ̀ wọn padà mọ́ sí ilé bàbá wọn mọ́ wọ́n ń lọ nìyẹn. Àwọn míì máa fò sómi àwọn míì máa bí gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ tó máa sọ fún wa ẹ̀mẹ́yẹ kí mi wulẹ̀ máa ṣàlàyé fún wa níbi gbàdẹ́ pé gbogbo wa ṣì ń bọ̀ wá fún àbẹ̀wò láti wá wo àwọn ibi ààyè ìtàn tó wà nílùú kọ̀ọ̀kan ti ibi point of no return fún gbogbo ẹrú tó bá kó ní gbogbo ilẹ̀ Yorùbá pátá. Òun náà lè gbọ́ ẹnu kábíyèsí tán ní pé gbogbo ẹrú tó ń kó pátá Yorùbá ni gbogbo wọn kí ló wá ṣẹlẹ̀ ní ibi nígbà yẹn gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́. Àwọn àyè míì wà tí wọ́n máa fi hàn wá ibi tí ìyà jẹ àwọn baba ńlá wa tí wọ́n fi kó wọn lọ òun ni gbogbo wa máa rí nínú excursion tí a fẹ́ wá ṣe. Lẹ́yìn ẹ ká tẹ̀síwájú ká lọ sí ìlú Onípópó ní Grand-Popo kí ẹ wá lọ wo ohun tó tún ṣẹlẹ̀ ní ibẹ̀ yẹn náà. A lọ sí Grand-Popo. Grand-Popo jẹ́ ìlú kan tó yẹ pé ìlú Onípópó ni inú ilé ìjọba Grand-Popo ni à ń wọ̀ lọ yìí tí a lọ fún wọn ní ìwé tá a lọ bá wọn sọ̀rọ̀. Lẹ́yìn yẹn ẹ yẹ ká gbọ́ ọ̀rọ̀ tí akọ̀wé yìí tí ó sọ ẹ má yẹ kó yà wá lẹ́nu. Wọ́n kì í sọ Yorùbá. Bàbá yìí ní ẹ sọ Yorùbá. Ẹ jẹ́ sẹ́ gbọ́ Yorùbá dáadáa. Èyí tẹ́ ń gbọ́ ṣe bí ìlú Yorùbá ni. A máa ń gbọ́ famille Akapo, famille Arugba, famille Amusu. Amusu famille ìyàwó mi ni. Famille ìyàwó mi ni. Ìyàwó tèmi. Famille ìyàwó ti ní Amusu. Ẹnago kọ́mẹ̀. Ẹnago kọ́mẹ̀. Ẹnago ìtumọ̀ Ẹnago gbé bẹ́ẹ̀ nísìnyí ẹ sì ṣe pé kò jẹ́ ìlú Yorùbá. Yorùbá gbé bí bẹ́ẹ̀ 1856. Adúpẹ́ lọ́wọ́ ó ti yé mi wọ́n ti colonize. Ẹ rí i pé ó ń gbìyànjú láti sọ fún wa pé nǹkan ṣẹlẹ̀ ní ọdún kan 18 kìíní kan àbí 16 kìíní kan. Àwọn tó ṣẹlẹ̀ yẹn gbogbo ẹ̀ máa ní ìrọ̀fẹ́ láti gbọ́ fún ara wa láti rí àwọn ibi tí àwọn kìíní wọ̀nyẹn ti ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀ sí Onípópó tí wọ́n fi ń pè ní pópó? Onípópó kì í ṣe pópó. Aláhùsá Elekéṣe ìtumọ̀ aláhùsá Elekéṣe ni pé aláhùsá kí ni ká ṣe ẹ̀yẹ ká ó ní a máa pọ̀pọ̀ sí ni wọ́n fi ń pè ní pọ̀pọ̀ náà ń pè ọdún pọ̀pọ̀ náà máa ń ṣe ní ìlú Grand-Popo. A ti wá wà ní ìlú Abomey báyìí o ààfin Abomey ni a wà báyìí níbi tí Aláàfin máa ti ń gba ìṣàkọọ́lẹ̀ ní ayé ìgbà wọn tó máa ń fún wọn lẹ́rú 40 kìíní kan 40 gbogbo 40 ẹ ká gbọ́ ọ̀dẹ́ láti wọ alákùnrin wà yìí. Aláàfin àti ibi ìlú Abomey ọba Abomey yìí ó yẹ kí àwọn tó wà nílé kí wọ́n mọ̀ díẹ̀ kó tó di pé wọ́n wá bí kán wá gbé lẹ́nu ọba àmọ́ ká kọ̀ béèrè díẹ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n wa yìí. Ẹ̀yin Yorùbá pọ̀ lóye àbí Yorùbá díẹ̀ lọ́wọ́ lóye?
Yorùbá díẹ̀, Díẹ̀, ok. Yorùbá díẹ̀ wà ní. Àwọn Gèdèngbé. Ní Benin gbogbo Yorùbá pọ̀ bí o ṣe lọ ní Ìjàsà ẹ̀rí Yorùbá. ní Kòlíìmù ṣe lọ́nu táwọn Yorùbá pọ̀ níbẹ̀. Ẹni bí Yorùbá díẹ̀. Yorùbá díẹ̀ wà bí. Àwọn Gèdèngbé, wọ́n ní káwọn fẹ́ fáwọn kan Gèdèngbé àbí Gèdègbé àbí. Ok. Kí ni o mọ̀ tó wà nínú Aláàfin Ọ̀yọ́ àti ibi, kí ni o mọ̀ díẹ̀? Tẹ́lẹ̀ Antanto kò gbé lówó Olólù tó wà lọ́yọ̀ọ́ pẹ̀lú Olólù tó wà bí. Avec le temps, on va se mélanger pẹ̀lú français. Avec le temps, Olólù tó wà lọ́yọ̀ọ́ pẹ̀lú Olólù tó wà bí, wọ́n ti ṣe entente. Wọ́n ṣe entente. Ibẹ̀ ni lónìí ọmọ tó wà bí ó fi lọ́kọ sí lọ́hùn. Ọmọ tó wà ní Nàìjíríà ni ó wù wá kó lọ́kọ sí ibi. Àwọn ti ṣe entente gbogbo àti àwọn ti wà báyìí. Wọ́n ti wà báyìí. Tẹ́lẹ̀ problem wà. Àmọ́ nísìnyí kò sí problem wà. Tẹ́lẹ̀ wọ́n ní pé Aláàfin Ọ̀yọ́ máa ń gba tribune, máa ń gba ìṣákọ́lẹ̀ níbí. Bẹ́ẹ̀ ni ibẹ̀ ni Bianzin tó kọ sínú tẹ́lẹ̀. Nàìjíríà fẹ́ gba ìlú Benin pátápátá. Ibẹ̀ ni Bianzin lọ. Ó gbé iṣẹ́ lọ ní Porto-Novo. Ibẹ̀ ni ẹ̀rí capitaine Benin ohun tí ó ti dá dúró síbẹ̀. Kí wàá dúró síbẹ̀. Tẹ́lẹ̀ ni Bianzin pẹ̀lú Olólù Ọ̀yọ́ náà fẹ́ gba ìtàn. Avec le temps, àwọn ti ṣe díẹ̀ sí Antanto ti wà. Nísìnyí àwọn ìtújú àmì wọ́n fẹ́ wá bí wọ́n máa tó bí second effect bí wọ́n lè tó sàn. Ṣé kábíyèsí yóò gbà wá, yóò sọ̀rọ̀ fún wa dáadáa? Ṣé kábíyèsí tí ó máa gbà wá, kábíyèsí iná yí nì fún wa dáadáa? Àwọn àyè historic pọ̀ níbí báyìí. Wọ́n ní pé ilé kan wà níbí tí wọ́n fi orí àwọn èèyàn fi kọ́ ẹ̀jẹ̀ náà, fi ẹ̀jẹ̀ àwọn èèyàn fi ṣe àmọ́ fi kọ́. Ó wà ní museum. Ó wà ní palẹ̀ tọ̀hún. Palẹ̀ òwúrò náà. Ó ti di museum nísìnyí àbí? Àwọn tó máa wá á lọ museum náà gbogbo. Amúlẹ́tà wá fún Àhọ́lú àti múlẹ́tà wá fún Mẹ́ẹ̀. Àwọn ti kábíyèsí yìí la gbé wáyé. Àgbò ti Mẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ á máa sọ̀rọ̀ lẹ́yìn yẹn. Tí a bá ti wá gbogbo àwọn ọ̀tàn yẹn, àwọn àyè yẹn ni gbogbo a máa lọ wò tá máa rí. Ibi tí ẹ rí ta gbà kọjá yìí ni ìta ọba. Èèyàn kankan kì í wọ bàtà wọ ibẹ̀. Gbogbo ibi ìta tẹ́ ń wò yìí náà gan tó jẹ́ gbangba yìí, àwọn èèyàn àti ìta mẹ́rin náà máa ti ń gbọ́ bàtà wọn sẹ́sẹ̀, wọ́n máa bọ́ síbẹ̀. Ẹyin tí ẹ ń wò yìí, ẹ máa gbọ́ ìtàn nípa ẹyin yẹn. Ẹja tẹ̀lé ń wò yẹn náà, ẹ máa gbọ́ ìtàn nípa ẹja yẹn. Gbogbo bíbà yìí, báwo ló ṣe dá báyìí? Kí ló ṣẹ̀ sí bíbà yìí fi dá báyìí? Ṣé àwọn èèyàn kì í gbé bímọ ni? Kí ló fà tó fi rí báyìí? Ìta ààfin ọba dẹ̀ ní kò wá sí èèyàn kan ní ibẹ̀ tí ń ṣe kí bóyá kíní àmì gbogbo la máa rí nínú ìtàn. À ń lọ báyìí, à ń lọ sí ọ̀dọ̀ Mayor ti Abomey láti fún wọn ní lẹ́tà láti bá wọn náà sọ̀rọ̀. Àwọn ibi tí ẹ rí àwọn àyè ìtàn yìí gbogbo ẹ̀ lẹ máa ní oore ọ̀fẹ́ láti rí, láti gbọ́ pẹ̀. Ilé gọ́fìmẹ̀ntì ìjọba Mayor ti Abomey ni à ń wọ̀ yìí. Adébẹ̀, a rí àwọn tó ń sọ Yorùbá náà ń bẹ̀, a rí àwọn tó ń bá wa sọ Yorùbá díẹ̀díẹ̀ ń bẹ̀. Wọ́n sì ní pé kì í ṣe ìlú Yorùbá. Yorùbá ni wọ́n ti wà ń lu tẹ́lẹ̀ nígbà kan rí. So wọ́n ti fún wa, a ti gbé ìwé fún wọn. Wọ́n dẹ̀ ti àdìgbà bá ṣe máa bára wa sọ̀rọ̀, bí ẹ̀yin ọmọ iléèwé ṣe máa wá, tí Mayor ìlú yìí ṣe máa bá yín, tó máa bá wa sọ̀rọ̀, tí Mayor máa bá wa sọ̀rọ̀, bá máa bá wa sọ̀rọ̀, máa fi gbogbo àyè ìtàn wọ́n á fi hàn wá. Òun ni ẹ ṣe rí yẹn. Ká wá gbéra kúrò ní ibi, ká padà lọ sí ìlú Àjàṣẹ ilé. Àmọ́ pé à ń padà lọ, àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí mọ́tò wa, k'Ọlọ́run ṣe ìyanu fún wa ni. Mọ́tò tá à ń gbé travel lọ travel bọ̀, ó máa kù díẹ̀ kó máa nọ́ọ̀kì bọ̀, ṣùgbọ́n Ọlọ́run kò ṣe ìyanu díẹ̀ náà. Àmọ́ àbùkù díẹ̀ bá ẹ́ńjìnì yẹn, à ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Kò sí èèyàn kan tó máa ń ràn wá lọ́wọ́ o fún ọ̀rọ̀ àárín lọ, à ń lọ sílùú kan sílùú kejì. Kò sí ẹnìkan ní Nàìjíríà àbí ní Benin tó ń fún Tolúlàṣẹ ní owó. Ẹni tó bá sọ pé òun fún Táyọ̀ lówó kó máa rìnrìn àjò yìí, kó jáde kó sọ, owó ara wa la fi ń rìn káàkiri. Àwọn ìgbìmọ̀ àgbààgbà, àwọn náà máa ń ṣèrànlọ́wọ́ fún wa díẹ̀díẹ̀ tá a máa fi ń repo sọ́kọ̀. À ń sọ tẹ́lẹ̀, à ń ṣe gbá ṣe gbogbo ẹ̀. Àwa fúnra náà la máa ń náwó ara wa. Àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá, tá bá ké sí wọn, wọ́n ń dá wa lóhùn. Mọ́tò ló ti bàjẹ́ yẹn, ara ẹ̀ nìyẹn. Ẹ wá wò ló ta wà yìí, ẹ wo iye tí à ń ra epo ní ìlú yìí. À ń ra epo ní 180 ní Nàìjíríà, àbí 185 ní Nàìjíríà. Ẹ wojú kí yẹn dá máa rí pé 650 ló wà ńbẹ̀ yẹn, sẹ́fà
is about 700 naira per litre àbí 800 naira per litre. Bá ṣe ń rà á sínú ọkọ̀ ni tá fi ń travel lọ láti ìlú kan sí ìlú kejì. Ẹ̀yin náà ẹ wá wò tí kò dẹ̀ wá sí ìrànlọ́wọ́ lọ́dọ̀ anybody. Ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ̀dẹ̀ ń rí wa ẹ̀ dá wa lóhùn. Ẹ̀yin olówó ẹ̀yin lóṣù lọ́tẹ̀ wá ń lé. Ẹ̀kọ́ là ń kọ́ àwọn èèyàn o. Ọ̀rọ̀ tiwa Aebajiogbe Alphabet Oduduwa ẹ̀kọ́ ni. Ó yàtọ̀ sí pé bóyá àwọn tó ń jẹ̀jàǹgbara fún ọ̀rọ̀ Yorùbá nation àbí kò ṣe Yorùbá nation. Àwa dá dúró ní ọ̀tọ̀ ni. Àdẹ̀ ń wá ìlọsíwájú sílẹ̀ fún ilẹ̀ káàárọ̀ oòjíire. Ẹ má ṣì wá gbọ́, ẹ má ṣì wá mú. Pàtàkì la jẹ́. Ní ilẹ̀ káàárọ̀ oòjíire, certificate wa ní tàti register school wa ní abẹ́ ìjọba Nàìjíríà. Lẹ́yìn yẹn láti ṣe nǹkan rẹpẹtẹ pẹ̀lú àwọn ọmọ Oduduwa. Àdẹ̀ ń gbìyànjú láti yọ ìtìjú kúrò lójú Oduduwa nítorí pé èyí tí àwọn máa ń sọ nínú ìtàn pé àwọn bàbá wa ò kí ń kọ̀wé tẹ́lẹ̀, Oduduwa ò kí ń kọ̀wé, ẹnìkankan ò kí ń kọ̀wé, àwọn ìbúrò nínú wa kọ́ wa ní ìwé kíkọ, irọ́ ńlá ni o. Bàbáńláwa Oduduwa ti ń kọ ìwé kọ́lọ́run tó dá àwọn òyìnbó. Àwọn bàbá wa tí ẹ̀ ń wo àwòrán wọn yìí, gbogbo wọn pátá ni wọ́n ti gbọ́ sọ̀rọ̀ Aebajiogbe, wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ Aebajiogbe, wọ́n dẹ̀ tì wá lẹ́yìn nípa ọ̀rọ̀ Aebajiogbe. Àwọn bàbá wa tí ẹ̀ ń wò yìí, wọ́n jẹ́ bàbá tó yẹ pé wọ́n wà pẹ̀lú wa. Tẹ́ bá ti mọ̀ wọ́n, ẹ̀rí alára, ajérò, olúgbọ́n, àrẹ̀sà, ọ̀ràngún, ọ̀ọ̀nìrìṣà, gbogbo pátá ni wọ́n nífẹ̀ẹ́ Aebajiogbe. Ọwọ́ àbùkù lẹ́ ń wò yìí. Àwọn gangan náà mú mi lọ bá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà yẹn lọ́hùn. Olúgbọ́n lẹ́ ń wò yẹn. Gbogbo wọn pátá, Ọ̀ṣínmọ̀wé ti Oǹdó, òun lẹ́ tún wò yìí. Gbogbo wọn pátá náà ti mọ̀ wípé Aebajiogbe ń bẹ, tí wọ́n sì wà pẹ̀lú wa. Ìwé ìròyìn tó fi hàn pórí bẹ́ẹ̀, ẹ rí pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa ní tí à ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ nígbà tẹ́lẹ̀ kó tó di pa ibẹ̀ sí ní kọ́ ọ̀yàn ní social media. Ẹ wo newspaper tó gbé 2017 lélẹ́yìn tí àwọn bá ṣe meeting pẹ̀lú ẹ̀pọ̀sì ẹ̀kẹ́ kárádá. Ẹ máa rí pé àwọn bá ṣe meeting pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò yẹn lọ́hùn. Gómìnà náà lẹ́ ń wò yìí kó tó di pé Minister of Interior. Ìyẹn ni pé àwa ń ṣe pẹ̀lú ìjọba àbájọbajà. Ẹgbẹ́ tó bá máa ní lọ síwájú gbọ́dọ̀ bá ìjọba jà. Ohun tí ìjọba bá fẹ́ òun la gbọ́dọ̀ máa ṣe ká lè bá gba àdúrà lẹ́nu wọn. Ilẹ̀ Yorùbá kò sígbà tó ní dúró, Yorùbá nation á wá dúró. Màmọ́ Ọlọ́run ọba ló máa fún wa ní òní tí kò ní sógun tó ní síjà. Ààfin kábíyèsí alágàṣe tí olùdágàṣe lé òun la wà yìí. Bàbá wa náà máa bá wa sọ̀rọ̀ àmọ́ kì í ṣe nínú fídíò yìí. Mo kí gbogbo alẹ́ kan sí pé a kú ìfẹ́. Tani sí Alphabet Oduduwa. Ẹ gbìyànjú kẹ́ gbọ́ wáyé o. Ẹ̀yin tí ẹ wà ní Yorùbá nation wípé iṣẹ́ kan là ń ṣe o, àmọ́ tiwa ẹ̀kọ́ là wà ń kọ́yàn. Ẹ̀kọ́ academy pé ká kọ́yàn ní ilé ìwé ní ẹ̀kọ́ ABD òun ni ẹ ṣé o. A dúpẹ́ lọ́wọ́ yín o. Inú wa dùn.